Ẹ̀kálẹ́, mo kí wa káàbọ̀ sí orí ètò UTME series níbi tí a ti ń ṣègbáradì fún àwọn tó ń gbáradì fún ìdánwò JAMB àti UTME. So lágbọ́ Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé lánàá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọjọ́ mẹ́ta náà ni kíláàsì wa, ọjọ́ Jímọ̀ ní aago 9 láago 10 alẹ́, ọjọ́ Sátidé aago 9 àárọ̀ àti irú ọjọ́ Sunday báyìí. So ní àkókò táwa yìí náà láago 9 di aago 10. Pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú níbi tí a bá ètò náà dé lánàá. Fún àwa tí a bá wa ká lọ, ẹ rí i pé ibi tá a dé lánàá òun náà ni percentage increase or decrease. Lánàá mo ṣàlàyé percentages. So mo ní fraction kan lòun náà tó jẹ́ pé denominator rẹ̀ jẹ́ 100. So mo dẹ̀ ṣàlàyé fún wa bá ṣe lè wá percentage increase àti percentage decrease. Pẹ̀lú ògo Ọlọ́run bá nínú tó kù nínú syllabus. So òun náà ni profit and loss. Profit and loss. Ẹ rí i pé nínú àwọn ẹwà eléyìí tó wà fún ìmọ̀ ìṣirò tí a mọ̀ sí mathematics òun náà ni pé yàtọ̀ sí pé a kọ́ nílé ìwé, ó tún mọ́ ní àwọn àǹfààní ìwúlò láwùjọ wa. Gbogbo alamọ tí a ń pè ní profit, èrè. Loss ni kéèyàn pàdánù, ọlọ́mọjà pàdánù. So ẹlòmíì ò mọ bí ẹ ṣe máa ń wá èrè tàbí bí ẹ ṣe lè wá bóyá wọ́n pàdánù nínú ọjà wọn àbí òmíràn. So pẹ̀lú àlàyé àwọn ẹ̀kọ́ yìí, so yóò rọrùn fún wa láti lè ṣe kíni o, láti lè mọ àwọn nǹkan yìí nígbàkúgbà tí a bá fẹ́ lò wọ́n. So láti gbọ́ nǹkan yìí dáadáa, so àwọn tí wọ́n mọ̀ béèrè lọ́wọ́ wa ní JAMB òun náà ni pé wọ́n lè ní ká wá profit, wọ́n lè ní ká wá loss àtàwọn nǹkan mìíràn tó dì rọ̀ mọ́ gẹ́gẹ́ bí cost price, so selling price, so ti a máa wá profit, a máa wá loss. Then wọ́n lè ní ká máa wá percentage profit àti kíni o, percentage loss. So gbogbo àwọn eléyìí kò le rárá. Tá a bá ní cost price, mo láàmọ̀ ọmọ túmọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ gangan. Ẹ jẹ́ má pèjúwe kan wá ká pé mo ra fóònù kan ní 5,000 naira. So lẹ́yìn ọdún kan tí mo wá ra fóònù náà, mo wá tún tà ní 6,000 naira. Mo ra fóònù ní 5,000, mo tún tà ní 6,000 naira. Iye tí mo ra fóònù yìí òun náà ni cost price. Iye téèyàn ra nǹkan òun ni cost price. Ajásí pé ẹ̀yin náà tẹ́ ń tajà bẹ́ẹ̀ ń ta búrẹ́dì gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tẹ́ ra búrẹ́dì òun ni cost price. So iye tẹ́ ta padà òun ni selling price. Ẹ rí i pé in tí ó jẹ́ èèyàn mọ̀ bóyá èèyàn ṣe kíni o, bóyá èèyàn jèrè tàbí èèyàn sọ́ọ̀tì tàbí èèyàn pàdánù, ẹ ti yé báwọn. So in tí ó jẹ́ àmọ́ òun náà ni pé kíni, bóyá iye tí ń bá ra nǹkan ó ju iye tí ń bá tà lọ tàbí iye tí ń bá ta nǹkan ó ju iye tí mo rà lọ. So ti yé mi báwọn. Ká pé tí mo wá ra nǹkan nísìn, tí n bá cost price mi iye tí mo ra nǹkan tó bá ju iye tí mo tà lọ, ṣé mo jèrè ni ẹ àbí mo pàdánù? Ẹ ti gẹ́sẹ̀ bá ọlọ́mọdé á pàdánù. Ká pé iye ìyẹn ẹnìkan ra nǹkan kan, ó ti yé báwọn, ó ju iye tó tà lọ. Ó ra nǹkan ní 5,000. Ìgbà tó wá padà tà ó ní 3,000 lòún tà. Ẹ rí i pé kí ni ẹ o? Ó pàdánù nìyẹn o. Lọ́mọdé á pàdánù, loss. So ti yé, ṣùgbọ́n tó bá yẹ pé selling price ó ṣe kí ni o, ó kéré sí cost price tàbí ká ní cost price ó kéré sí selling price, pé cost price is less than selling price, ajásí pé kí ni o, ó jèrè nù. Mo rò bó ti yé mi báwọn. So ajásí pé ó jèrè nìyẹn. Mo ra nǹkan ní 5,000. Ìgbà tí mo wá padà tà mo ní 6,000 ni mo tà. Ẹ rí i pé inú mi ò mọ̀ dùn ni wípé mo ṣe kí ni o, mo jèrè 1,000. Láti bí ìbàyà ajásí pé tá a bá fẹ́ wá profit wa o, profit ó mọ̀ jẹ́ kí ni o, selling price minus cost price. So ti yé báwọn, selling price minus cost price. Gẹ́gẹ́ bí àkànná ẹ̀wẹ̀, ká pé loss náà ni o, òun náà ni pé a ti mọ̀ pé cost price ni ó ju selling price lọ. Téèyàn kan bá pàdánù iye tó ṣe kí ni o, iye tó rajà
ni ó ju iye tó tà lọ ajá sí pé loss náà mọ jẹ́ kí ni o cost price minus selling price ìjẹ́ tí lèyìn bá ti yé wa a ti mọ̀ bá ṣe lè wá cost price a ti mọ̀ selling price a mọ̀ bá ṣe lè wá profit a dẹ̀ sì mọ̀ bá ṣe lè wá loss ó kọ míì tí wọ́n tún mọ̀ ṣe kí ni o tí wọ́n tún mọ̀ ń pe profit nínú àwọn ìdánwò náà ni wọ́n lè pè ní gain so ti yé bá wọ́n lè pè ní gain so nínú tí wọ́n tún mọ̀ ń béèrè òun náà ni kí ni o percentage profit àti percentage loss a ti mọ̀ bá a ṣe máa ń wá nǹkan àbí bá a ṣe lè gbé nọ́mbà kan lọ tàbí bá a ṣe lè express nọ́mbà kan as percentage so ti yé bá ẹ pé tá a bá fẹ́ express nǹkan kan as percentage ní tá a máa sọ ni pé times 100% so ti yé bá wọn ní ká gbé fraction kan lọ sí kí ni o percentage ẹ̀ pa ní times 100% pẹ̀lú àlàyé tá a ṣe so tó máa ní ká find the profit percent so ti yé bá tàbí percentage profit tó máa jẹ́ kí ni o profit divided by cost price multiplied by 100%. More express the profit as ratio of what? As ratio of cost price. So ti ba cost price le mo ṣe kíni o pé cost price o ní pé initial price gẹ́gẹ́ bí àlàyé eléyìí tá ṣe kíni o tá ṣàlàyé lánàá náà. So tó wá pé percentage loss bákan náà ni ajá sí pé òun náà mo jẹ́ kíni o loss divided by cost price multiplied by 100%. Ajá sí pé in lè wá percentage profit mi àti percentage loss mi àyàfi tí n bá mọ̀ kíni o tí bá mọ̀ profit àti loss mi tó ti yé ìjẹ́ tí lẹ́yìn bá yé wa ẹja fún wa ní àpẹẹrẹ kan àpẹẹrẹ ẹja wo question yìí wo nínú àwọn question tó ti jáde rí wọ́n ní a man buys a generator for 45,000 naira arákùnrin kan ó ṣe kíni o ó ra generator for 45,000 naira and sells ìgbà tí ó wá padà tà for 50,000 naira 50,000 ló tà o so ti ìbéèrè náà wá lọ báyìí pé find correct to 1 dp pẹ̀lú àlàyé tí mo ṣe lánàá mo ń ta bá ti rí 1 dp kí ló túmọ̀ sí 1 decimal place òun náà ní pé kí ni o lẹ́yìn answer decimal láàmọ̀ rí o ṣùgbọ́n tí ó mọ wà lẹ́yìn decimal point yóò mọ jẹ́ nọ́mbà ọ̀yọ̀ kan alákọ̀ọ́kọ́ òun náà ní kí ni o number 1 profit. Number 2, okay, is profit èrè tó jẹ. Ẹlẹ́ẹ̀kejì, percentage profit. So the only percentage profit or profit percent. Arákùnrin kan ṣe kí ni ó ra generator fún 45,000. Mo ní iye tá ara nǹkan ẹ kọ́kọ́ kọ àwọn parameter yẹn. Ẹ bá fẹ́ gbọ́ yé mo tú sí Yorùbá kó lè yé dáadáa. So iye tá ara nǹkan òun náà ni pé cost price ó jẹ́ kí ni o 45,000 naira. Ó ra generator ní 45,000. Sell tẹ́ bá ti rí cost àbí buy àbí cost price no so sell òun náà ní pé kí ni iye tó tà 50,000 naira. Ṣérè ló jẹ́ àbọ̀ pàdánù ẹ̀rí pé ó jèrè ni o ajá sí pé profit mi ó mọ̀ jẹ́ kí ni o selling price minus cost price ẹ̀rí pé kò lè ẹ̀tù sí Yorùbá bẹ́ẹ̀ náà ṣe mọ̀ ṣe láwọn ìgbésí ayé yín so ilé yóò mọ̀ jẹ́ kí ni o 50,000 naira minus 45,000 naira ajá sí pé ó jèrè kí ni o ọlọ́lọ́run ṣe òun jèrè kí ni o 5,000 naira. So ìbéèrè náà wá lọ báyìí pé kí ni o kí ni percentage profit ó jẹ́ so ajá sí pé percentage profit yẹn yóò òun náà máa jẹ́ kí ni o profit divided by cost price mo lẹ́mọ̀ express it as ratio of cost price tí n bá dé ratio máa tún mọ̀ ṣàlàyé multiply by 100% ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o 5,000 naira divided by kí ni cost price 45,000 naira so àti mọ̀ pé tá bá ń wá ratio ní mọ̀ ní unit mọ̀ nígbò jẹ́ pé a máa fi ṣe kí ni o a máa fi ń ṣègbéyẹ̀wò nǹkan méjì tó ṣe kí ni o quantity méjì tó jọra wọn 100% ọ̀yà ẹ̀rí pé eléyìí ṣe kí ni o mẹ́ta bí ìbá igé mẹ́ta eléyìí o 5 year 1 5 year 9 kí ló kù 100 divided by 9% a rí pé 100 divided by 9 ilé ọmọ fún wa ní 1 àbí 1.1%. Mo rò bó ti yọ abáhùn so òun náà ní kí ni profit percent yóò jẹ bó ní tó bá jọ náà mìíràn ńkọ́ ìgbà mìíràn wọ́n lè fún wa ní profit percent so ti yọ abáhùn kí wọ́n ní ká ṣe kí ni o ká wá profit so lo formula yìí náà láṣẹ kí ni lágbé sí ajá sí pé tán bá ti fún mi ní profit percent pé profit percent mi jẹ́ 5%
wọ́n dẹ̀ sì fún mi ní cost price ajá sí pé máa gbé sí bí báyìí máa gbé cost price náà sí máa wá kíni o máa wá profit máa wá profit ìyẹn náà ni bá ṣe mọ̀ ṣe ó dáa jẹ́ tílẹ̀ ẹ̀ bá yé wa tàdẹ̀ ti gbọ́ àlàyé rẹ̀ yékéyéké ẹja bọ́ sí agbọ́nrin mìíràn nínú àwọn míì tí wọ́n tún fẹ́ ká mọ̀ òun náà ní kíni o simple interest pé tá a bá gbàgbé simple interest náà ni èlé tí máa ń gun orí owó tó tí bá kápẹ́ nìkan lọ sí báńkì ní ìsìn ó wá ṣe kíni o ó ní ẹ dákun mánéjà mo fẹ́ yá 5,000 naira 5,000 naira tí mo yá yìí o òun ó dá padà fún ọdún 4 tó ti yé yín báyìí mánéjà wà ní ọ̀dà a máa ṣe kíni o a máa fi òṣùwọ̀n kan gba èlé lórí rẹ̀ tó ti yé báwọn kápẹ́lẹ̀ tí ó fẹ́ gbà kápẹ́ náà jẹ́ 5%. Ẹ̀rí iye tá a yá yìí iye téèyàn yá yìí òun láà máa pè ní principal gbọ́dọ̀ bó ti yé wa báwọn òun láà máa pè ní principal. Iye ọdún tẹ́nìkan fi yáwó àbí iye tí ó fi dá padà òun láà máa pè ní kíni o time òṣùwọ̀n tá a fi yá òun láà máa pè ní kíni o òun láà máa pè ní rate. So interest in terms of interest òun náà ní kíni o principal times rate times time divided by what 100. So ti yé báwọn so principal ẹ mọ́ gbàgbé iye tá a yáwó tàbí iye tá a yáàyàn. So ti yé time ní àsìkò tẹ́ni tá a yá lówó lóhùn fi dá padà. So rate náà ní kíni o òṣùwọ̀n eléyìí tá a fẹ́ ṣe kíni o tí wọ́n fẹ́ fi gba èlé lọ́wọ́ rẹ̀. So ti yé òṣùwọ̀n tí wọ́n fẹ́ fi gba èlé lọ́wọ́ rẹ̀. So yàtọ̀ sí interest yìí a tún wà ń pè nǹkan kan ní amount o nísìnyí báyìí ẹnìkan yá owó lọ́wọ́ yín bóyá ẹnìkan yá 1,000 lọ́wọ́ yín so ẹ wá lẹ́fi ṣe kíni o ẹ gba èlé 100 naira lórí rẹ̀ ẹ gbé èlé 100 naira lórí owó tẹ ẹ yẹ ni o níparí ìgbà tẹ́ni ẹ bá fẹ́ dá òun padà sí 100 naira nìkan ni ó dá padà ẹ rí pé kì í ṣe pé 100 naira nìkan ni ó dá padà yóò dá owó tó yá padà yóò tún ṣe kíni o yóò tún dá èlé tẹ fẹ́ gbà lórí rẹ̀ padà. So ti ma ajá sí pé amount tí wọ́n mọ̀ jẹ́ kí ni o principal plus simple interest ìtumọ̀ amount náà ni pé kí ni lẹ́yìn téèyàn yáwó tán iye tí ó mọ̀ dá padà lápapọ̀ òun náà ni kí ni o òun náà ni amount so ti yé ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wá bó wà ní kápẹ́ wọn fẹ́ ká find the principal lásán kọ́ a ti mọ̀ pé simple interest ti wà òun náà ni PRT divided by 100 ajá sí pé mo lè wá principal mi pẹ̀lú pé máa ṣe kí ni o máa fi p ṣe subject of the formula ajá sí pé tí n bá fẹ́ wá principal mi mo ti mọ̀ pé tí ń dá kílókù ẹ̀dùn sí òun náà ní RT àti 100 á lo subject of the formula wa òun náà ní pé kí ni o mo ní tó bá jẹ́ pé àjọṣe tó wà láàrin tẹ fẹ́ gé dànù tó bá yẹ pé multiplication ní ẹ̀mọ̀ divide ajá sí pé a lè kọ́kọ́ divide pẹ̀lú kí ná pẹ̀lú RT ilé ọmọ jẹ́ I divided by RT is equal to P divided by 100 RT so ẹ mọ̀ pé RT yóò gé RT mi báyìí ẹ rí pé a tún fẹ́ kí 100 yìí náà lọ a lè cross multiply pẹ̀lú bẹ́ẹ̀ ṣe mọ̀ tàbí ká ṣe kí ni o ká multiply through by 100 ajá sí pé tẹ bá cross multiply a mọ̀ ní kí ni o 100i ẹ má bínú so yóò jẹ́ 100i divided by RT is equal to what is equal to P tàbí tàbá dára wa láàmú òun lélẹ̀ ìgbà tí mo ti ní I divided by RT is equal to P over 100 nítòkù tó ń délé yìí dóhùn náà ni pé kí ni o 100 mo dẹ̀ ní tó bá ti wá ní denominator pẹ̀lú àlàyé a máa multiply pẹ̀lú 100 so ti ìta bá ṣe fún apá tún wa àgbùdọ̀ ṣe fún apá òsì wa náà ilé ó jẹ́ P 100 times 100 so ti rà ilé ìgera wọn kí ló kù ajá sí pé P mi tí n bá fẹ́ wá P lásán yóò mọ̀ jẹ́ 100i divided by RT láti bẹ̀rẹ̀ náà lọ adé mọ́ in tí arúnà jẹ́ kí ni o 100i divided by PT tẹ́ bá ṣe pẹ̀lú àlàyé eléyìí tá a ṣe ok tí náà ń kọ́ yóò jẹ́ 100i divided by what PR divided by PR so tí yẹn bá ti yé wa tàdé ti gbọ́ àlàyé rẹ̀ yẹ jẹ́ fún wa ní iṣẹ́ kan wọ́n ní find the simple interest. So láti sin lọ báyìí lọ tá bá ti rí SI simple interest lọ́jẹ́ on 4,000 naira
for 2.5 years at 4% per annum, PH per annum. Also find the amount. Ẹgbẹ́ kò lè rárá o. Ìlú àlàyé tí mo ti ṣe. Kí la pè simple interest wa? Òun náà ni èlé. Formula ọ̀la láfi mọ́ ṣe o. PLT divided by 100. Ẹ má gbàgbé kí ni principal? Wọ́n ní ká wá èlé lórí kí ni o? 4,000. Ajá sí pé P òun náà mọ̀ jẹ́ 4,000 mi. Iye tẹ́ni òun yá. For 2.5 years. Iye tó ọdún tó fi yá. Òun náà ni time wọ́n mọ̀ jẹ́ 2.5 years. Òun náà ni kí ni 5/2. So tí wà so òun náà ni 5/2 years. Bó wà ní ẹja kọ́ ẹ̀kọ́ kan bí báyìí. Nínú àwọn ìbéèrè mìíràn, wọ́n lè má fún wa ní time ní year. Ṣùgbọ́n standard unit tá a máa ń lò fún time òun ní year. Tí wọ́n bá fún wa ní year táyé pé month ni wọ́n fún wa, ajá sí pé a máa divide pẹ̀lú 12. So bóyá nísìnyí instead tó fi kọ kí ni o? Instead tó fi kọ 2.5 years, wọ́n kàn sọ pé 5 months. Ajá sí pé tí time yóò mọ jẹ́ ni o 5 divided by 12 years. So yóò wá bó ṣe jẹ́ bẹ́ẹ̀. Torí mo ti mọ̀ pé oṣù 12 níbẹ̀ ní ọdún kan. Ajá sí pé oṣù 5 lọ́dún yóò máa jẹ́ 5 divided by 12. Ẹ dákun jẹ́ ká dì mọ́. Tó láwọn béèrè mìíràn wọ́n máa fẹ́ fi dá yẹn lórí rú. So òun náà ni distractor. So wọ́n ti mọ̀ pé ẹlòmíì ò ní farabalẹ̀ 5 ni ó kàn gbé sí kíni o. Ni ó gbé sí time rẹ̀. Tí ẹ̀ bá gbé síbẹ̀ èèyàn ṣì ni ẹ̀. Ọ̀yà bó wà ní R1 náà jẹ́ 4%. Ajá sí pé simple interest mi tàbá ṣe principal mi mo ti mọ̀ pé ó jẹ́ 4,000 multiply by rate kí ni rate o 4 multiply by time òun náà ni 5/2 ìgbò jẹ́ pé 5/2 fraction ni o ẹ gbé numerator 5 yẹn náà sí numerator formula wa so denominator rẹ̀ náà lọ bá 100 yóò máa jẹ́ 100 times 2 ṣe pé kankan náà ni ìtọ́ wà náà ni ló ti wà padà mo rò bó ti yọ abá ẹ gbé 0 méjì ó gbé 0 méjì mi báyìí 2 year 1 2 year 2. So I just believe ọmọ jẹ́ kí ni o 10 times 40 yọmọ jẹ́ kí ni 400 naira only simple interest. Ajá sí pé iye èlé tẹ́ni yóò san fún 4,000 tó yá fọ́dún méjì àbọ̀ òun náà ni kí ni o òun náà ni 400 naira. Ọ̀yà kí ni wá ní amount náà ni pé kí ni gbogbo owó tí ó wá dá padà ẹnìkan yá 4,000 ìwọ ló gbèlé 400 ṣé tó bá fẹ́ dó padà ṣé 400 nìkan ni ó dá padà ẹ rí i pé ẹ lè gbà láyé ìtẹ́gbà padà náà ni kí ni o iye tó yá tí a mọ̀ sí principal àti kí ni o àti èlé tẹ́ fẹ́ gbà lérí rẹ̀ so ajá sí pé ọmọ jẹ́ kí ni 4,000 naira plus 400 naira yóò máa jẹ́ kí ni o 4,400 naira. Ìjẹ́ tí lè bá yé wa ẹ jẹ́ ká ṣe àwọn àpẹẹrẹ mìíràn bó ni wọ́n ní find the simple interest rate percent per annum at which 1,000 naira accumulates to 1,240 in 3 years. To 1,240 in 3 years. Ìbéèrè JAMB ni o. Ọ̀yà wọ́n ní ká ṣe kí ni o ká wá ntí rétí ó mọ jẹ́ ká wá ntí rétí ó mọ jẹ́ ẹ mọ́ jẹ́ ó dàrú ẹ rí i pé wọ́n ní find the simple interest rate kì í pé find the simple interest so tí ẹ bá so find the simple interest rate kí ni rétí rẹ̀ ó mọ jẹ́ per annum torí di tó fi sọ pé simple interest rate ni pé a ní simple interest a dẹ̀ ní compound interest má padà ṣàlàyé compound interest so tí so at which 1,000 naira accumulate tó jẹ́ pé 1,000 naira padà di ajá sí pé 1,000 yẹn kí nìyẹn o òun náà ni principal wa so tí bá so ìlú máa jẹ́ 1,000 naira so tí to what to 1,240 ajá sí pé 1,240 kí nìyẹn tó jẹ́ pé kí ni o at which 1,000 naira accumulate to tẹ́ pé 1,000 tí mo yáàyàn tàbí tẹ́nìkan yáàyàn ó padà di kí ni o ó padà di 1,240 ajá sí pé amount nìyẹn ooo mo rò bó ti yọ abáwọn so in 3 years tí time náà bá jẹ́ 3 ẹ mọ́ gbàgbé mo ní time wa wọ́n mọ̀ fún wa ní years tó bá yí wọ́n lọ fún wa ní month kí mo lẹ́mọ̀ ṣe ẹ mọ̀ divide ẹ̀ pẹ̀lú 12
so ìjẹ́ tẹ́lẹ̀ bá yé wa ẹ̀já tún gbọ́n kankan yé ń bí báyìí o principal wa so ti yé bá wọn principal wa owó tá a yáàyàn sóhun ni ó mọ ju èlé téèyàn gbà lórí rẹ̀ èwo ló bá làákà ẹ̀ mọ̀ ẹgbẹ́sẹ̀ principal owó téèyàn yáàyàn ni sóhun ni ó mọ ju èlé téèyàn fẹ́ gbà lórí rẹ̀ lọ ni àbẹ́lẹ̀ ni ó mọ ju owó tá a yá lọ ẹ ti yé so lọ́pọ̀lọpọ̀ ọgbà so ti yé bá àyàfi tó wáyé pé compound interest tí gbogbo ẹ padà ń ṣe kíni tó bá ń padà gorí ara wọn ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà so principal mọ̀ ṣe kíni o yóò mọ̀ ju simple interest lọ ìdí tó jẹ́ sọ eléyìí náà ni pé nígbà mìíràn wọ́n lè fún yín méjèèjì tẹ̀ ní ilé ìsòpinya wípé wo ni principal ń bẹ èwo ni simple interest ń bẹ a ti mọ̀ pé ó làwọn méjèèjì o náírà náà wọ́n dẹ̀ sì mọ́ ní gẹ́gẹ́ bí unit wọn àjàsípẹ́ tí fi mọ́ ọmọ ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé kíni o principal mọ̀ ṣe kíni o yóò mọ̀ tóbi ju interest lọ so principal mọ̀ ṣe kíni o yóò mọ̀ tóbi ju interest lọ so ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa so tá a dẹ̀ sì gbọ́ yékéyéké ọ̀yà ẹ̀já tẹ̀síwájú lórí rẹ̀ kí ni ó wá jẹ báwọn kí ni wọ́n ní ká wá wọ́n fẹ́ ká wá kí ni o so wọ́n fẹ́ ká wá ní tí a ń pè ní rate wa ajá sí pé pẹ̀lú fọ́múlà tá a kọ lẹ́ẹ̀kan a ní rate òun náà ní kí ni o 100i 7 divided by what pt kámọ́dà aláàmù òun náà ní pé 100i over pt so ti ká pé time wọn ní ká wá àní láti dá aláàmù òun náà mọ jẹ́ kí ni 100i divided by ẹ wá kọ àwọn paramítà méjèèjì yòókù sẹ́gbọ́n òun náà jẹ́ pr táì pé time náà ni òun náà jẹ́ 100i tó bá pé rate ni sorry principal òun náà jẹ́ 100i divided by rt ọ̀yà àti mọ ro no ru la fẹ́ wá o àti mọ principal wá o àti mọ time o ṣùgbọ́n wò fún wa ní high bó la ṣe mọ high mo ti mọ̀ pé interest mi àbí mo ti mọ̀ pé amount mi iye tí mo padà gbà òun náà ni simple interest plus principal ajá sí pé simple interest gangan tí bá fẹ́ wá padà wípé kí téèyàn bá fẹ́ mọ èlé nísìnyí báyìí èèyàn yá 1000 naira ó fi padà gba 1240 èló lè léhùn èlé èlólógún 240 naira bó láti mọ̀ òun náà ni pé kí ni ayọ̀ kí ni o ayọ̀ principal kó no amount ayọ̀ principal kó no amount ajá sí pé ọmọ jẹ́ 1240 minus 1000 naira so ti yé wa èèyàn mọ̀ fún wa ní kí ni 240 naira so tẹ́lẹ̀ yẹn bá ti yé wa láti bẹ́ lọ ajá sí pé mo lè mọ interest mi ọmọ jẹ́ interest mi ọmọ á jẹ́ kí ni 100i divided by àwọn méjèèjì yòókù ilé tó jẹ́ kí ni pr ọ̀yà pr yóò máa jẹ́ 100 times 240 divided by kí ni principal wa 1000 times kí ni rate wa so rate wa òun náà ní kí ni o ẹ má bínú àrùn lélẹ́yìí ṣe so ọ̀yà tí lọ ìpínlẹ̀ ìjẹ kí ni táìmù tán fún wa ó jẹ́ 3 táìmù tán fún wa ó jẹ́ 3 so tí wá báyìí so ajá sí pé tá bá fẹ́ tẹ̀síwájú lórí rẹ̀ méjèèjì gbélé yìí o àbí 0 gélé yìí náà so 3 year 1 3 year 8 ajá sí pé réètì òun ní percent yóò mọ̀ jẹ́ 8% réètì yóò mọ̀ jẹ́ 8% ajá sí pé iye èlé àbí iye òṣùwọ̀n tí wọ́n fi gba èlé òun lọ́wọ́ rẹ̀ òun náà ní kíni òun náà ní 8% ẹ dákun ẹja gbála èèyàn yà aláwọ̀kọ́ òun náà ní pé lọ́pọ̀lọpọ̀ ọgbà iye owó téèyàn bá yá yóò mọ̀ ju kíni lọ yóò mọ̀ ju èlé lọ yóò mọ̀ ju èlé lọ principal máa ń ju interest lọ a ti sọ fún wa pé amount òun náà ní pé kíni o iye owó téèyàn yá àtèlé téèyàn fi dá a padà mo rò bó ti yé wa báyẹn so òun náà nìyẹn mo dẹ̀ sọ fún wa mo ní tán bá fún wa ní kíni tán bá fún wa ní time wa ní month tí èyí jẹ́ pé year ni wọ́n fún wa ajá sí pé a máa divide ẹ̀ pẹ̀lú 12 a máa divide ẹ̀ pẹ̀lú 12 ọ̀yà inú tí wọ́n tún fẹ́ ká mọ̀ náà ní compound interest kí ni ìyàtọ̀ tó wà láàrin simple interest àti compound interest simple interest náà ni pé kí ni o èlé téèyàn ó mọ̀ san lọ́dọọdún lórí principal lòun bẹ̀tà bá ní compound interest òun náà ni pé èlé téèyàn ń san lẹ́yìn ọdún kan tí wọ́n bá fẹ́ wá èlé mìíràn yẹn wọ́n ó mọ̀ wá látara àmọ́ǹtì titun kò yé mi
bẹ́ẹ̀ nísìn ẹnìkan yáyàn ní 1,000 so ti bá ẹnìkan yáyàn ní 1,000 ìgbà tó wá padà fẹ́ èlé tó yẹ kó gbà lẹ́yìn ọdún kan ká pé 500 naira àjásí pé tí ó mọ̀ dá padà láàrin ọdún kan yẹn òun náà ní kí ni o 1,500 naira mo rò bó ti yé wa báwọn so fún compound interest wà ní pé kí ni o tó bá fẹ́ wá èlé míì fọ́dún míì 1,000 ní mo jẹ́ principal mọ́ ní tí ó mọ̀ jẹ́ new principal wa nísìn òun náà ní kí ni o iye amount titun yẹn kò yé mi mo yá 1,000 naira ìgbà tí wọ́n padà wá ní tí èlé jẹ́ lẹ́yìn ọdún kan èlé òun jẹ́ 500 naira àjásí pé ló lẹ́yìn ó san èló ni gbogbo amount yẹn ó jẹ́ láàrin ọdún kan ìṣẹ́yìn pàmọ́ntì yẹn mọ̀ jẹ́ kí ni 1,000 naira plus 500 naira eléyìí tó jẹ́ 1,500 naira so fún compound interest ní sin ajẹ́ tó wáyé pọ́dún mẹ́ta lẹ́ni ẹ fẹ́ fi dóhùn padà fún compound interest tí wọ́n bá fẹ́ wá èlé yẹn lọ́dún kejì principal mi ò ní mọ jẹ́ 1,000 mọ́ principal mi màmá ní principal titun yẹn òun náà ní kíni o òun náà ní 1,500 naira mo bá gbọ́ yí báyìí so ajá sí pé lẹ́yìn rẹ̀ kápẹ́ngbà tó tún fi calculate eléyìí náà wọ́n ní èlé òun jẹ́ 700 naira ajá sí pé principal titun fún ọdún tó tẹ̀lé kí ló wọ́n mọ̀ jẹ́ o yóò mọ̀ jẹ́ 2,200 naira so mo pé agbára yìí yẹn yé ṣùgbọ́n fáfàní àwọn àtàfẹ́ ṣe JAMB òun náà ní pé kíni o wọ́n wá ní fọ́múlà kan tá a fi lè wá amount fún kíni fún compound interest tá a bá fẹ́ wá òun náà ní pé kíni amount yóò mọ̀ jẹ́ principal times I plus R divided by 100 everything raised power n ẹni ó mọ̀ jẹ́ iye ìgbà tí wọ́n fi dá padà mo rò bó ti yé wa báwọn so compound interest mi ó máa jẹ́ kíni a minus b ajásí pé a máa yọ kíni o a máa yọ principal wa a máa yọ kó nu amount a máa yọ principal wa kó nu amount ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan ká lè gbọ́ intanso Ayọ̀mídé invest 100,000 naira in a savings account Ayọ̀mídé kó kíni o kó iye adúrówó yìí ó kó sínú àkáǹtì rẹ̀ ní báńkì wọ́n á sọ fún ní pé báńkì tó kó sí hàn àwọn ọmọ fún ọ ní èlé kíni o 2% tó dé bá 2% compound interest kìí ṣe simple interest mọ́ àti mọ̀ bá ṣe mọ́ wáyé simple interest wọ́n jẹ́ principal times 3 times 9 over 100 lẹ́ẹ̀kan ṣoṣo náà tó dé bá bẹ́ẹ̀ compound interest òun náà ni pé èlé wọn mọ̀ gùn lọ́dọọdún tàbá wá fẹ́ wá ọdún mìíràn òun náà ni pé kíni o wọ́n mọ̀ rò ó mọ̀ padà so kíni wọ́n á ní ká wá what will be the value of the investment after 3 years kí ni owó tí ènìyàn máa gbà lẹ́yìn ọdún mẹ́ta kí dẹ̀ sì ní kí ni o how much is compound interest eléyìí kò lè rárá òun náà ní pé kí ni o wọ́n láyọ̀mídé kó 100,000 naira sí báńkì mo ní iye téèyàn bá kó sí báńkì òun náà ní kí ni òun náà ní principal iye tó bá yáàyàn tàbí iye tí wọ́n yá ọ òun náà ní principal mo rò bó ti yé mi báwọn òun náà ní principal so which pays 2% mo ní tàbá ti rí nǹkan kan tó jẹ́ mọ́ bí percent báyìí kí ló túmọ̀ sí báyìí òun náà ní rate àyà sí pé rate mi nìyẹn rate mi jẹ́ 2% so compound interest wọ́n ní what will now be the investment after 3 years èló ni ó mọ̀ rí lẹ́yìn ọdún mẹ́ta àjà sí pé lẹ́yìn ọdún mẹ́ta yóò mọ̀ rí kí ọdún mẹ́ta yóò túmọ̀ sí kí ni 3 years mo sọ fún wa tọ́ wáyé pé time wa month ni wọ́n fún wa kí láàmọ́ ṣe sí a mọ̀ divide yẹ pẹ̀lú 12 láti ṣe léyìí kò lè rárá a lè lo formula wa a dẹ̀ lè ṣe é ní bọ́rọ̀ gidi so ẹ jẹ́ kọ́kọ́ lo formula wa náà máa lo bọ́rọ̀ gidi yẹn náà fún akáfi lè mọ̀ pé tó jẹ́ náà nìyẹn kí ni mo pe formula amount wa wọn náà ní principal times simple interest so ti ẹ mọ̀ mo tún ní simple interest 1 ni ọ ẹ mọ̀ bínú 1 plus r over 100 everything raised power n so 1 plus r over 100 everything raised power n ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni p mi mo ti mọ̀ pé 100,000 ni ọ àbí then 1 plus r 2 divided by 100 àbí tí náà ní pé kí ni o iye ọdún tẹ́ni ẹ fẹ́ fi kó kalẹ̀ ajá sí pé ilé ọmọ jẹ́ 3 raised power 3
ẹ ṣeun olóyè Idris. So wọ́n ti dà pọ̀ mọ́. Ọ̀yà ajá gbé yíyọ ọmọ jẹ́ kí ni 100,000 1 plus kí ni 2 over 100. Ẹ bá tẹ̀ sínú calculator yín kí ni 2 over 100 ó fún wa. Ṣé pé 2 over 100 òun náà ni 1 over 50 yóò máa ṣe déédéé pẹ̀lú kí ni 0.02 everything raised by 3. Ajá gbé lé ọmọ jẹ́ kí ni 100,000. Tẹ́ bá rí ilé ìpapọ̀ yóò jẹ́ 1.02 everything raised by 3. Tó ti yé báwọn. So tẹ́ bá ṣe ìyẹn papọ̀ báyẹn ẹ rí pé n tá mọ̀ ní lẹ́yìn rẹ̀. So a mọ̀ ní nǹkan kan pé kí ni o ilé ọmọ jẹ́ 1.06 tẹ́ bá multiply rẹ̀ pẹ̀lú 100,000. So màmá ní kí ni o màmá ní 106 120.8 ajá sí pé iye amount yẹn nìyẹn. So alákọ̀ọ́kọ́ ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wà ní kí ni compound interest rí ó máa jẹ lẹ́yìn ọdún mẹ́ta. Ajá sí pé compound interest yóò máa jẹ́ kí ni o iye tó gbà wọn minus principal tó dé bá wọn. Èló ló gbà 106,120.8 tàbí tó bá yẹ pé wọ́n ní àgbé sí 1 decimal place àbí nearest to number. So the minus èló ló kó bẹ́ẹ̀ 100,000 naira. Bó ti yẹ gbà ajá sí pé lè ọmọ jẹ́ kí ni 6,420.8 naira. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Ṣùgbọ́n ọ̀nà kejì eré ìtọ́jọ́ pé tẹ́ bá fẹ́ ṣe fúnra yín òun náà ní pé kí ni mo náà kọ́ find the simple interest fọ́dún kan náà. Ṣé ìpọ́dún kan gbà pé wọ́n ti fún wa ní principal wa àmọ́ principal wa pé ó jẹ́ 100,000 àbí. Yes sir. So àmọ́ rate wa kí ló sùn wọ́n tí wọ́n ní yóò fi mọ dáwó padà 2%. Àdẹ̀mọ́ time wa kó jẹ́ kí ni o kó jẹ́ 3 years àbí. So ajá sí pé kí ni o principal mi ní simple interest missing yóò máa jẹ́ kí ni PRT divided by 100 yóò máa fún mi ní kí ni 100,000 times 3 divided by 100 ilé yà àti ilé yóò gẹ̀rà wọn ẹ pé yóò máa jẹ́ 2,000 6,000 naira. So ajá sí pé interest yìí eléyìí 6,000 naira ló fi kí ni o 6,000 òun náà ló gùn lẹ́yìn ọdún kan. Ajá sí pé amount tí ó máa san lẹ́yìn ọdún kan yóò máa jẹ́ kí ni o 100,000 naira plus what? Plus 6,000 naira. 100,000 naira plus 6,000 naira. Tó jẹ́ kí ni o? Tó jẹ́ gbèsè. Eléyìí tó ṣe kí ni tó dá padà yẹn. So tó jẹ́ in tó dá padà yẹn. Mo rò bó ti yé wa báyìí. So tó jẹ́ tí ó dá padà yẹn. So lẹ́yìn ìgbà tí a bá ti wá mọ̀ yín tán, so tá ti mọ̀ eléyàn tán. Original principal wa lélẹ́yìí o. Ajá sí pé tẹ́ bá fẹ́ ṣe ọdún mi. Tẹ́ bá fẹ́ ṣe ọdún mi nísìn. Ní tí ó máa jẹ́ kí ni? Ní tẹ́ bá rí ń bí báyìí. 106,000 yìí. Òun ni ó mọ̀ jẹ́ kí ni o? Òun ni ó mọ̀ jẹ́ ní principal wa. So òun ni ó mọ̀ jẹ́ ní principal wa. Mo bí agbó àlàyé yẹn yé dáradára. Mo ti ṣàṣìṣe kan bí báyìí o. Tẹ́ bá fẹ́ ṣe ìyẹn ní mọ̀ nígbà pé rate nìkan ni a ní mọ̀ multiply time mọ̀. Kò ní sí time bẹ́ẹ̀. Má bínú. So 2,000 lélẹ̀ yóò jẹ́. Ilé yóò jẹ́ 2,000. Ajá sí pé ilé náà máa jẹ́ 102,000. So ilé náà á jẹ́ kí ni new principal. Fún second year ní ìsìn. So second year náà yóò tún máa jẹ́ kí ni o? Yóò máa jẹ́ 102,000. Multiply by what? Multiply by what? Multiply by kí ni wá jẹ́ báwọn? So yóò jẹ́ multiply by iye tó tún gbà wọn. So percent wọn fẹ́ fi fún lówó eléyìí tá a mọ̀ sí 2%. So tí tẹ́ bá tún mọ̀ interest lélẹ́yìí ẹ tún rò papọ̀ mọ́. So títí tí ẹ fi parí rẹ̀ báyìí. So eléyìí náà máa jẹ́ 00. So eléyìí jẹ́ kí ni o? 104 àbí 1040. So ajá sí pé amount lẹ́yìn ọdún kejì òun náà máa jẹ́ kí ni o? Yóò máa jẹ́ 102,000 plus 1040. 1040. So in tó bá tún jẹ́ yẹn òun náà ni ó jẹ́ tẹ́tù ṣe kí ni o? Tẹ́tù ṣe lẹ́yìn ọdún kẹta. Òun náà ni tẹ́tù ṣe lẹ́yìn ọdún kẹta. Ẹ rí pé tẹ́ bá ti parí rẹ̀.
so yóò papọ̀ mọ́ ntí I get fún aláwọ̀kọ́ yẹn mo bóyá béèrè kan wà bí kò sí kí n tó tẹ̀síwájú lórí rẹ̀ so ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ mìíràn a man wishes wọn lárákùnrin kan fẹ́ so láti ṣe kí ni o láti kó owó rẹ̀ pamọ́ in a savings deposit at 25% compound interest about to call CI compound interest new. One so that after 3 years, lẹ́yìn ọdún mẹ́ta, you can buy a car, yóò lè rọkọ̀. Ọkọ̀ tí ó wà láwọn yóò mọ jẹ́ kíni? Yóò jẹ́ 150,000 naira. So tí yé bá, ìbéèrè náà wà lọ báyìí pé how much does he need to deposit now? So tó bá fẹ́ gba 1,000 naira yẹn 150,000 yẹn lẹ́yìn ọdún mẹ́ta yẹn o èló ni kó ṣe kíni o èló ni kó kó lẹ̀ nísìn èló ni kó kó lẹ̀ nísìn láti ṣe yẹn náà kò le rárá mo ti mọ̀ pé kíni amount òun náà ni 150,000 naira yẹn pé amount ẹni yẹn fẹ́ gbà lẹ́yìn ọdún mẹ́ta ẹ gbé iye ọdún tó fẹ́ fi kówó náà lẹ̀ òun náà ni ọdún mẹ́ta o so tí rate yẹn dẹ̀ sì jẹ́ kíni 25%. Kí ni o pé formula tá a máa lò òun náà ni kíni o amount is equal to P1 plus R divided by 100 everything raised power n. Mo rò bó ti yé mi báyìí. Ọ̀yà so nígbà tó sì jẹ́ pé a ti mọ amount wọ́n ti fún alámọ̀ntì wa pé ó jẹ́ kíni o 150,000 naira. Ìta fẹ́ mọ̀ òun náà ni pé kíni o èló ni ó kó lẹ̀ tí ó fi rí iye owó yìí. Azagbélé ọmọ jẹ́ P1 plus 25 divided by 100 everything raised by 3. Mo rò bó ti yé mi báwọn. Ẹ pé tá a bá ṣàkíyèsí rẹ̀ dáadáa. Ilé ó jẹ́ 150,000 is equal to P 1 plus 0.25 everything raised by 3. 150,000 naira is equal to P 1.25 everything raised by 3. Teba divide both sides by 1.25 raised by 3. I just pay principal memo jekini 150,000 divided by 1.25 everything raised by 3. So 1.25 raised by 3 will not be 1.25 times 1.25 times 1.25. Teba divide àwọn méjèèjì papọ̀. So tẹ́ ṣe dára yóò mọ jekini 76,800 naira. Àǹfààní formula yẹn nìyẹn. Ẹ pé tá bá fẹ́ gbọ́nà alákọ̀ọ́kọ́ mọ́ tá ṣe fẹ́ mọ wá in tí ó mọ jẹ́ lẹ́yìn ọdún kan kásẹ̀ tó wá ro interest yẹn mọ ká tó wá tún wá báwọn so a lè lo formula yẹn nínú àwọn àǹfààní kejì nísìnyí báyìí ni pé kí ni o wọn ò ní ká wá amount wọ́n fún wa ní amount ni wọ́n ní ká fi ṣe kí ni o wọ́n ní ká fi wá principal iye tí ó ṣe kí ni iye tí ó mọ rí ni ajá sí pé tẹ́ bá fẹ́ mọ compound interest yẹn nísìn so compound interest yóò mọ jẹ́ kí ni o kẹyọ àméjèèjì yìí kò nù ara wọn so ajá sí pé compound interest mi kápẹ́ wọn ní ká wá nítòótọ́ wọn ní ká wá ń bí báyìí so compound interest mi sì yọ ọmọ jẹ́ kí ni o 150,000 naira minus 76,800 naira iye èlé tó padà ṣe kí ni o iye èlé tó padà gùn so ilé yẹn ní bá ṣe mọ wá simple interest fàdé ṣe mọ wá compound interest kí ni ìyàtọ̀ wọn òun náà ní pé simple interest ẹ̀ẹ̀kan lẹ́wàá o tó ti yé wa o bẹ́ẹ̀ compound interest náà ni pé kí ni lẹ́yìn ọdún kan ẹ mọ ro èlé mọ́ principal èyí tó bá jẹ́ òun náà ni ó mọ jẹ́ kí ni o òun ni ó mọ jẹ́ owó titun eléyìí tí ènìyàn ó gbà so ìjẹ́ tá a bá gbà yẹn yé ẹ̀já bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mìíràn eléyìí tí a mọ̀ sí ratio nínú àwọn tó tún mọ́ ń jáde òun náà ni ratio a lè pe ratio bóyá a lè ṣe pé kí ni òṣùwọ̀n tàbí interview ṣe kí ni o tá a fi mọ́ wọn àwọn nǹkan méjì tó papọ̀ bóyá wọ́n dọ́gba àbí wọn ò dọ́gba ká pé bàbá kan ó jẹ́ ọmọ 30 ọdún tí a mọ̀ sí 30 years so ti yé báyìí tọmọ rẹ̀ náà wá ṣe kí ni o tọmọ rẹ̀ náà jẹ́ 10 years ajá sí pé tẹ bá fẹ́ ṣe kí ni tẹ bá fẹ́ ṣe àfiwé ọjọ́ orí wọn tẹ fẹ́ compare ọjọ́ orí wọn ọ̀nà tẹ́ lè gbà ṣe òun náà ni ratio ajá sí pé a máa sọ pé èjì wọn yóò mọ jẹ́ kí ni o 30:10 so 30:10 òun náà ní pé adẹ̀ tí mọ̀ pé 30:10 tá bá ti ní ratio P ratio Q òun náà ni P divided by Q ni o
ajá sí pé eléyìí náà lè ṣe a lè sọ pé kí ni 30 divided by 10 tí ó mọ̀ fún wa ní kí ni o 3 divided by 1 eléyìí tí ń ṣe 3:1 ajá sí pé iye ratio ọjọ́ orí àwọn méjèèjì òun náà ní kí ni o òun náà ní 3:1 káwa lọ mọ̀ ratio tá a bá ń wá ratio kò ní mọ ní unit o kí dẹ́ẹ̀dẹ̀ níbi tí òfin ní mọ ní unit òun náà ni pé mo ní 30 years ratio 10 years quantity kan náà níwọ̀n ọjọ́ orí là ń ṣe kí ni là fi ń wọ́n ra wọn wò nígbà jẹ́ pọ́jọ́ orí là fi ń wọ́n ra wọn wò ajá sí pé alẹ́lẹ́ yóò mọ̀ padà jẹ́ 30 years divided by 10 years ọjọ́ orí yóò padà sí kí ni yóò padà gẹ́ra wọn ilé ọmọ á jẹ́ kí ni o 30:10 la fi mọ̀ pé kí ni o 3:1 náà ni ìgbà tá a ti mọ̀ báyẹn náà iye bá a ṣe máa ń kọ ratio ó ṣe pàtàkì òun náà ni pé 3:1 ó yàtọ̀ sí kí ni o ó yàtọ̀ sí 1:3 o torí 3:1 bí báyìí tá à ń sọ òun náà ni pé iye ọmọ ọdún bàbá tí iye ọmọ ọdún ọmọ òun náà ni 3:1 ajá sí pé tí bá ní 1:3 ṣe pé ìpadàbọ̀ wá abijá rẹ̀ náà òun náà ni pé kí ni iye ọmọ ọdún ọmọ sí iye ọmọ ọdún bàbá iye ọmọ ọdún ọmọ sí ọmọ ọdún bàbá nítorí wọn máa ń gbé fún wa nínú rẹ̀ náà ni pé wọ́n lè sọ pé kí ni ká wá evaluate 50:40 is equal to 5:s àbí ká pé find x if tó di right ẹ̀rí pé nínú ta kọ́ lánàá akọ equivalent fraction àbí bó láti mọ ọmọ equivalent fraction mo láàmú ọmọ equivalent fraction tó bá yẹ pé a bá multiply numerator tàbá ń divide numerator àti denominator pẹ̀lú nọ́mbà kan náà tó yẹ pé multiply tàbí ń divide numerator àti denominator pẹ̀lú nọ́mbà kan náà a máa ní equivalent fraction. eléyìí wá jẹ́ 50:40 is equal to 5:x ọ̀yà kí ni mo pe ratio fún wa mo ní p/q òun náà ni p divided by q ajá sí pé 50:40 náà máa jẹ́ kí ni o 50/40 is equal to what 5/x ìgbà tá a dẹ̀ tí mọ̀ ẹ ṣeun ìgbà tá a ti mọ̀ pé kí ni o equivalent fraction léléyìí o kí wọ́n tó di equivalent fraction ajá sí pé inú kó jẹ́ pé wọ́n ti multiply numerator àti denominator pẹ̀lú nọ́mbà kan náà tàbí bẹ́ẹ̀ wọ́n ti multiply wọ́n ti divide the numerator àti denominator pẹ̀lú kí ni o nọ́mbà kan náà òun náà nísìnyí mo ní 50 ní bí báyìí mo á padà ní 5 lápá kejì mo ní 40 ní bí báyìí mo padà ní 8 ajá sí pé tẹ bá fẹ́ wò pé 50 yìí kó tó di 5 kí ni wọ́n ṣe kí làjọṣe tó wà ń bẹ̀ òun náà ni pé wọ́n divide the 50 yẹn by 10 àti mọ tí wọ́n ṣe fún numerator kí ni wọ́n ṣe fún numerator wọ́n divide numerator by 10 ló fi fún wa ní 5 adẹ̀ ti mọ̀ pé equivalent fraction ká tó rí agbọ́dọ̀ mọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ mọ̀ ṣe nǹkan kan náà fún numerator àti denominator ajá sí pé tí n bá fẹ́ mọ̀ tí denominator náà jẹ́ in tí mo ṣe fún numerator yìí pé mo divide ẹ̀ pẹ̀lú 10 màá divide ilé náà pẹ̀lú 10 40 divided by 10 yóò máa fún mi ní kíni yóò máa fún mi ní 4 so tí yé bá ajá sí pé ẹ̀sìn mi ọmọ jẹ́ 4 ọ̀nà tó yá nìyẹn o tẹ bá ríru rẹ̀ ní JAMB bùkátà láti ṣiṣẹ́ kankan bẹ̀ká pẹ́ fẹ́ ṣe pé bó ló ṣe jẹ́ 4 gangan òun náà ní pé kíni ẹ kàn cross multiply ilé ọmọ ajẹ́ kíni o 50x is equal to 200 àbí x yìí tẹ bá divide both sides by 50 yóò máa jẹ́ 200 divided by 50 ilé àti ilé yóò gẹ̀rà wọn kí láà padà mọ́ ní àpàdà mọ́ ní 4 àpàdà mọ́ ní 4 so ìyẹn nìyẹn fún ratio àwọn àmà ń pè nǹkan kan ní proportional ratio ẹ̀rí báwọn kan mìíràn ìmọ̀ ṣe kí ni o ìmọ̀ ń dá wàhálà lẹ̀ proportional ratio yìí ọmọ ṣàǹfààní púpọ̀ o lórí tí ẹ̀ bá fẹ́ pín gún so lórí tí ẹ̀ bá fẹ́ pín gún pàápàá jùlọ àwọn tá bá jẹ́ mùsùlùmí ẹ̀rí pé ó ti ní òṣùwọ̀n tẹ́pà máa fi pín gún pé kí ni o ọkùnrin ọmọ gba bóyá iye tí obìnrin méjì tí ó kí ni o tí obìnrin bá ń gbà mo ti wà fún àyà ni pé obìnrin ọmọ gba ìlàjì ìtọkùnrin bá mú so a lè lo ratio láti fi ṣe kí ni láti fi pín bóyá ní proportional ratio yìí bóyá èmi àti ń lò dé wọn á kó àmàlà 50 fún wa so ìgbà tán kó àmàlà 50 fún àwọn àni ọyà iye ratio báyìí ni ẹ fi pín o nínú ọ̀nà tá a lè pé a mọ̀ ipe iye ratio ló yẹ ká fi pín àbí iye ratio ni ó yẹ ká fi pín òun náà ni pé kí ni o a lè mọ lo ratio fún gẹ́gẹ́ bí àpèjúwe nísìn so ìbéèrè náà lọ báyìí pé share 50 ramp of àmàlà bóyá lọ bí ìnáwó wọn á ní kẹ́ ṣe kí ni o kẹ́ pín àmàlà ọ̀rá 50
in the ratio 2:3 between Idris and Ayomide. Ẹ lọ bí náwó nísìnyí, wọ́n fún yín ní àmàlà 50. So wá ní ká ṣe kí ni o, kẹ́ẹ̀pín àmàlà yìí pẹ̀lú 2:3 láàrin kí ni o, Idris àti Ayomide, wọ́n gbọ́dọ̀ fi respectively sí. Ìtumọ̀ respectively, tẹ́ bá ti rí respectively nínú zero. Wọ́n náà ní pé báyà wọ́n ti dákọ báyà quantity méjì àbí quantity mẹ́ta àbí tó jù bẹ́ẹ̀ lọ. Ìtumọ̀ rẹ̀ ní pé bí wọ́n ṣe mú wá yẹn, bí wọ́n ṣe dárúkọ rẹ̀ yẹn o, ìyẹn tó bá tún tẹ̀lé tọ́jẹ́tọ̀ wọn yẹn náà, òun náà mọ̀ ṣe kí ni yóò mọ̀ tó tẹ̀léra wọn báwọn. 2:3 láàrin Idris àti Ayomide. Ajá sí pé Idris ló ní ratio 2 yìí, Ayomide ló ní ratio 3. So tí wọ́n bá ní A ratio B ratio C, in the ratio of tàbí ká ní between Lukgaf, Ayomide and Idris, ajá sí respectively. Ajá sí pé tí wọ́n respectively yẹn ni pé ó kọ ẹni tí wọ́n kọ́kọ́ dá, òun ni ọmọ ní ratio tí wọ́n kọ́kọ́ dá. Ó kọ ẹni tí wọ́n dá sí kejì, òun ni ọmọ ní ratio kejì. Ó kọ ẹni tí wọ́n dá sí kẹta, ní ọmọ ní ratio ẹlẹ́ẹ̀kẹta. Mo bá gbọ́ àlàyé yẹn yé báyẹn. So ajá sí pé nísìnyí báyìí o, Ayomide ratio òun náà ní kíni o, òun náà ní 2. Tí Idris òun ló ní 2. Ayomide dẹ̀ ti jẹ́ kíni, ó jẹ́ 3. Bó láti máa wá pín. Kẹ́ tó pín ẹ gbọ́dọ̀ wá kíni o, common ratio. So díẹ̀ common ratio. Ẹ mọ̀ common ratio pẹ̀lú pé mọ̀ ro àwọn ratio àwọn méjèèjì papọ̀ tàbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta, kápá àwọn mẹ́tẹ̀ẹ̀ta, àwọn mẹ́ta ni wọ́n fún yín, ẹ mọ̀ ro ratio wọn papọ̀ sí wọn gbogbo wọn. Bí wọ́n jẹ́ 2 + 3 ó jẹ́ 5. Ajá sí pé tí bá fẹ́ mọ tí ṣé Idris ó mọ jẹ́ báyìí, yóò máa jẹ́ ratio Idris divided by ratio gbogbo wọn. Ẹ̀fẹ́ pé ìtumọ̀ eléyìí tí wọ́n sọ ní pé kí ni àmàlà 50 ẹ pín lọ́nà 5 kí Idris kó kí ni ìdá méjì, Káyọ̀mídé kó dá mẹ́ta. Ajá sí pé yóò mọ jẹ́ 2 ratio rẹ̀. Ọ̀nà mélòó wọ́n ní ká pín sí? Ọ̀nà 5 times iye àmàlà tí wọ́n fẹ́ ká pín 50 àmàlà. So tí bá ajá sí pé yóò mọ jẹ́ 5 year 1, 5 year 10, ilé ọmọ jẹ́ 20 àmàlà. Ajá sí pé lẹ́yìn rẹ̀ àmàlà mélòó ni Idris yóò mọ̀ mú bá yóò mọ̀ kó àmàlà 20. So lè jẹ́ tán. So òun ni ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ tó bá gbé JAMB ni tó bá sì jọ objective in bùkátà láti ṣẹlẹ̀ kejì mọ́. Àwa méjì lóde. Wọ́n ká máa lọ ra 50 fún wa. Ẹnìkan ti mú àmàlà ọ̀rá 20. Mélòó ni ẹnì kejì ó gbà láì tí ẹ̀ tí dára aláàmù? 30. Ẹ ṣeun. 30. Ajá sí pé tá bá fẹ́ mọ̀ ṣé Ayọ̀mídé ń sìn. Ayọ̀mídé share is going to be what 3 divided by 5 times 50. Òun náà jẹ́ 5 year 1, 5 year 10. Yóò mọ̀ jẹ́ 30 àmàlà. Ṣùgbọ́n tó bá yẹ pé JAMB ni bùkátà láti kọ́lẹ̀, ẹ kàn ṣe kíni o? Ẹ kàn ṣe yóò dẹ̀ fún wa. Bóni tó bá wá lọ́nà mìíràn nǹkan ẹ wo eléyìí o. Wọ́n ní in a crate of egg nínú ẹyin gbáyàgbà ẹyin crate kan. So the ratio of the rotten, kí ni tó rotten? Ẹyin èbú àbí ṣe òbú náà lẹ wọ́n pè. Ẹyin òbú tó ti dòbú títí mọ́ ọ́nù táyé pé tẹ bá fọ́ mọ́lẹ̀ báyìí gbogbo ilé yọmọ fọ́ bomú. So the ratio of rotten to good one is 7:2 respectively. Kí ni mo ní túmọ̀ respectively yẹn kí ló mì? Ajá sí pé kí ni o? Ratio wo ló ní 7? Ẹyin èwo ló ní 7? Ẹyin èwo ló ní 7 báyìí? Rotten, ẹyin òbú. So tó yẹ pé ìtò dáńbẹ̀ ọ̀nà ló ní kí ni o? Òun ló ní 2. One, if there are 28 rotten one, tó bá yẹ pé 28 ń bẹ ló ti ṣe èbú nínú kíni o, nínú crate náà. Ìbéèrè náà sọ pé kíni, how many eggs are there in the crate altogether? Iye ẹyin mélòó ló wà ní kíni nínú crate yẹn papọ̀? Láti ṣe lẹ́yìn náà kò lè rárá. Kí ni mo lẹ́yìn kọ́ mọ́ wá common ratio? Òun náà ni pé ọ̀nà mélòó ni wọ́n pín sí? Yóò máa jẹ́ kí ni 7 + 2. 9. Ẹ ṣeun. 7 + 2 jẹ́ 9.
ajá sí pé tí n bá fẹ́ nísìnyí báyìí iye ẹyin tó wà nínú crate wọ́n fẹ́ ká wá mo rò bó ti yé wa báwọn ṣùgbọ́n tẹ bá kíyèsí wọ́n fún wa níye eléyìí tó ti jẹrà tó ti dòbu wọ́n ló jẹ́ 28 a sì mọ̀ pé a lè mọ 28 yìí ẹ rí i pé lẹ́ẹ̀kan ká tó mọ̀ pé àmàlà 20 ni Idris yóò gbà kí la kọ́kọ́ ṣe àkọ́kọ́ ṣe kí ni o a ní ratio Idris divided by ratio gbogbo wọn times iye tí wọ́n ní kí wọ́n pín òun ló fún wa ní kí ni o iye àmàlà tó gbà so a lè sọ pé kí ni let the number of eggs in the crate kó jẹ́ pé iye ẹyin tó wà nínú crate yẹn kó jẹ́ x ajá sí pé tó bá jẹ́ x iye èyí tó ti ṣèèbù òun náà ni pé 7 divided by 9 times gbogbo wọn fẹ́ẹ̀ pé gbogbo wọn nísìn x ni àmọ́ òun la fẹ́ wá is equal to what kí ni wọ́n á pẹ̀yìn tó ti ṣèèbù 28 mo bá gbára yín yẹn yé ṣàgbára yín yẹn yé báyìí so ẹ rí pé a lè mọ x láti bẹ̀ ilé ọmọ á jẹ́ kí ni o 7x divided by 9 is equal to 28 ẹ bá cross multiply yóò mọ jẹ́ 7x is equal to 28 times 9 a lè divide both sides by 7 bí báyìí àbí x yóò mọ jẹ́ 28 times 9 over 7 7 yà 1 7 yà 4 ajá sí pé yóò mọ jẹ́ 36 so ajá sí pé 36 ló wà nínú kíni ló wà nínú ẹyin yẹn ọ̀yà ká pé béèrè náà wàá sọ fún wa pé ká wá ìwo lọ́dà ńkọ́ ìbùkátà láti dára mílà bó ló máa ṣe mọ èyí tó dáa bó máa ṣe mọ iye ẹyin tó dáa báwọn wọ́n ti fún wa ní pé iye ẹyin tó wà nínú crate jẹ́ 36 28 mẹ́ẹ̀dẹ́ ti ṣèèbù ajá sí pé iye tó dáa mẹ́ẹ̀ náà ní kíni o òun náà ní 18 tó yẹn fún ratio báyẹn torí pọ́jọ́ ti lọ ẹ jẹ́ ká mú kánmọ́kánmọ́ ẹ jẹ́ ká bọ́ sí rate ìyàtọ̀ ráńpẹ́ ló wà láàrin rate àti ratio ẹ rí i pé mo ní ratio a máa ń lò tá a bá fẹ́ ṣàfiwé kíni o quantity méjì eléyìí tó ṣe kíni o tó jọra wọn la fi mú Idris àtayọ̀mídé torí pé èèyàn làwọn méjèèjì la fi mú ọjọ́ orí bàbá àti ọjọ́ orí ọmọ torí pé kíni o torí pé èèyàn làwọn méjèèjì so ṣùgbọ́n tá a bá ní kíni o tá a bá ní rate a mọ̀ ṣàfiwé nǹkan méjì tí ò jọra wọn ẹgbẹ́ àpèjúwe nísìn tó bá ní kíni o lítà per náírà pé iye lónà wọn tẹ kó lítà kan nísìn 140 àbí lónà wọn ta so ká pé 140 náírà per litre èrè per litre ẹ náà ní pé kíni rate lélẹ́yìí so ẹ rí pé kíni unity alákọ̀ọ́kọ́ 140 unity ẹlẹ́ẹ̀kejì dẹ̀ sì jẹ́ kíni o unity ẹlẹ́ẹ̀kejì jẹ́ lítà táwọn lè fún mi lápẹẹrẹ rate kan ọ̀yà Idris sọ fún wa kí lápẹẹrẹ rate kí lápẹẹrẹ rate ọ̀dà nínú àpẹẹrẹ rẹ̀ òun náà ni pé kí n ta bá ní speed nínú tí wọ́n máa ń fẹ́ ká wá nìyẹn speed jẹ́ kí ni distance total distance over time taken a dẹ̀ ti mọ̀ pé distance kí ni unity distance kìlómítà ni ọ̀ time ń kọ́ hours ajásígbàgbà ní kìlómítà per hour ẹ̀ ẹ́ pé tẹ bá kíyèsí unity wọn papọ̀ dẹ̀ rate òun mọ̀ nínú yàtọ̀ tó tún wà bẹ́ẹ̀ náà ni pé kí ni o rate òun mọ̀ ní unit ratio ni mo ṣe kí ni o ratio ni mo ní unit ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan káyé tè mú kánmọ́kánmọ́ àpẹẹrẹ òun náà ni pé kí ni o wọ́n ní 8 men àwọn ọkùnrin tó sánpá mẹ́jọ kan àti kí ni o àti 12 women àtàwọn obìnrin can complete a certain job kágbọ́n wọ́n lè ṣiṣẹ́ kan lọ́jọ́ mẹ́fà tó ti bá wọ́n lè ṣiṣẹ́ kan lọ́jọ́ mélòó lọ́jọ́ mẹ́fà wọ́n ní the men work at 1/1/5 the rates at which the women work. Tó ti bá àwọn ọkùnrin wọ́n mọ̀ ń ṣiṣẹ́ ní kíni o níye ìdá 1/1/5 bí tóbi tó ti bá ẹ̀rí pa lè fẹ́ gun ọkùnrin wé tóbìnrin àbí ọ̀yà ìbéèrè náà wá sọ báyìí pé kíni o how many days àbí how many men will be required iye ọkùnrin mélòó gédé ọkùnrin mélòó láàmà ní tó gbúdọ̀ mọ́ ṣe kíni o to complete the job in 4 days kò lè rárá ẹ mọ̀ dára ilẹ̀ tẹ́ bá ti rúrù nǹkan báyìí ẹ kọ́kọ́ tú sí Yorùbá náà
tó ti yé bá ẹ rí pé ẹ ti ń ṣe irú ẹ̀ náà nínú ìgbésí ayé yín ọkùnrin 8 obìnrin 12 wọ́n láwọn méjèèjì wọ́n lè ṣe kíni o wọ́n lè parí iṣẹ́ kan fọ́jọ́ 6 tó ti bá ayé pé ọkùnrin àti obìnrin wọ́n lè parí iṣẹ́ kan fọ́jọ́ 6 ṣùgbọ́n ọkùnrin o men wọ́n lè ṣe kíni o wọ́n lè ṣiṣẹ́ ní 1/5 tàwọn obìnrin so ajá sí pé wọ́n á wò number 1/5 of the women mo rò bó ti yé mi báwọn 1/5 of women so yé wa báyẹn ajá sí pé ọkùnrin ní ìsìn òun náà ni pé kíni o yóò mọ jẹ́ 6/5 of women ajá sí pé tá a bá fẹ́ mọ ka tàwọn obìnrin ọyọ kan àbí ọkùnrin ọyọ kan ó lè ṣe kíni o àbí iye obìnrin yìí 6/5 of women òun ló lè ṣe kíni òun lè ṣiṣẹ́ tọkùnrin wọ́n á ní wọ́n ṣiṣẹ́ kan tá a bá ní 12 women báyìí obìnrin 12 tá a bá fẹ́ mọ iye ọkùnrin tí ó mọ ṣiṣẹ́ wọn sẹ́yìn pé kí ni ó mọ jẹ́ 6/5 times 12 men gbòrògbò tí yẹn bá yóò máa jẹ́ 5 yà 1 5 ò lè lọ́nu méjèèjì so yóò jẹ́ 6/5 times what ṣé 6/5 ni ṣé mo orin tí mo ń ṣe wọ́n á wò nọ́mbà 6/5 fẹ́mi ti ṣàtúnṣe wọ́n á wò nọ́mbà okay yeah wọ́n á wò nọ́mbà 1/5 òun náà ní 6/5 ní tí mo ń sọ lélẹ́yìí mẹ́rin lélẹ́yìí o àwọn ọkùnrin 6/5 of what of women iye 6/5 iye ìgbà tóbìnrin lè ṣe kíni o tóbìnrin lè ṣiṣẹ́ so tóbìnrin lè ṣe kíni tóbìnrin lè ṣiṣẹ́ merit lélẹ́yìí so tiẹ̀ ajá sí pé tá a bá kó obìnrin 12 jọ iye mẹ́rin ó mọ jẹ́ kíni o wọ́n ó number 1/5 of what of 12 mi ò bóyá agbá àlàyé tí mo ń sọ yẹn yé òun náà lélẹ́yìn ẹ tún béèrè yẹn wò obìnrin 8 ọkùnrin 8 obìnrin 12 àwọn ọkùnrin wọ́n lè ṣe kíni o wọ́n lè ṣiṣẹ́ at wọ́n ó number 1/5 the rate at which the women work so tí báwọn òun náà ni pé ká pé kíni wọ́n ní ọkùnrin kan lè ṣiṣẹ́ kíni o ó lè ṣiṣẹ́ tóbìnrin 2 lè ṣe ọkùnrin kan lè ṣiṣẹ́ tóbìnrin 2 lè ṣe ajá sí pé tí obìnrin 8 bá ṣiṣẹ́ kan ọkùnrin mélòó ni ó ṣe ọkùnrin 2 ọkùnrin 4 so tí yà báwọn ọkùnrin lè ṣiṣẹ́ tóbìnrin 2 lè ṣe ajá sí pé tá bá rí obìnrin 10 tó ṣiṣẹ́ kan ọkùnrin mélòó ló lè ṣe ọkùnrin 5 bó la ṣe mọ̀ a divide wọn so ajá sí pé tẹ́ bá fẹ́ mọ̀ ìgbà tí wọ́n ní 12 women nísìn tẹ́ bá fẹ́ mọ̀ iye ọkùnrin tó lè ṣiṣẹ́ yẹn sẹ́yìn pé yóò mọ̀ jẹ́ men divided by what 6/5 mo pé agbálàyé yẹn so yóò mọ̀ jẹ́ men divided by 6/5 so yóò mọ̀ fún wa ní kíni no men ọmọ jẹ́ 12 divided by 6/5 yà báyìí ni ó sì jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe tó bá ipá àwọn 10 ló lè ṣiṣẹ́ tí wọ́n sì sọ pé kí ni ọkùnrin lè ṣe tí obìnrin 2 lè ṣe ajá sí pé tí obìnrin 10 bá ṣiṣẹ́ kan ọkùnrin 5 ni ó mọ̀ ṣe bó lẹ́sìn mọ̀ ọkùnrin 5 ni pa níye obìnrin yẹn divided by iye ìgbà tí wọ́n lè gbà ṣe ni mo rò bó ti yé wa báyìí so ajá sí pé lè náà jẹ́ 12 divided by 6/5 yóò jẹ́ 12 mo dẹ̀ sọ fún wa tá bá ti fẹ́ short division to multiplication àmọ́ tàkìtì fraction tó wà lẹ́yìn rẹ̀ 5/6 so 6 here 1 6 here 2 ilé ọmọ jẹ́ 10 ajá sí pé tóbìnrin 12 bá ṣe ọkùnrin mélòó ni wọ́n máa ṣe o ọkùnrin 10 àti gbé wọn papọ̀ so ọkùnrin 10 ìbéèrè náà wà lọ báyìí ajá sí pé iye iṣẹ́ tí wọ́n ṣe yìí ọkùnrin mélòó ló lè ṣe papọ̀ so total number of men báyìí kí ni wọ́n máa jẹ́ o
8 men plus ṣe àgbẹ̀ ẹ̀kọ́ jẹ́ 8 plus 12 women tẹ́lẹ̀ adẹ̀ tí mo gbé obìnrin 12 yóò mọ̀ ṣe déédéé ọkùnrin mélòó ọkùnrin 10 yóò mọ̀ jẹ́ 10 men yóò máa fún wa ní kíni o 18 men a jẹ́ pé ọkùnrin 18 òun ló lè ṣiṣẹ́ yẹn fún ọjọ́ mélòó fún ọjọ́ 6 àti ìmọ̀pọ̀ ọjọ́ 6 báyìí lọ́jọ́ 6 yóò mọ̀ ṣe kíni o yóò máa gba àwọn ọkùnrin 18 láti ṣiṣẹ́ ajá sí pé ọjọ́ kan kọ́ ẹgẹ́ tẹ bá ọ so ọjọ́ kan kọ́ àbí ká sọ pé ọkùnrin kan kọ́ ọjọ́ mélòó ni ó fi ṣe ọjọ́ 6 ni àwọn ọkùnrin tí wọ́n fi ṣe kíní ní ọjọ́ 6 mo rò bó ti yé wa báwọn ajá sí pé ọjọ́ kan mò ń ṣe àwa 18 tá bá kóra wa jọ a máa ṣiṣẹ́ yẹn ní kíni o a máa ṣiṣẹ́ yẹn fọjọ́ 6 ajá sí pé tá bá fẹ́ parí gbogbo iṣẹ́ yẹn lọ́jọ́ kan ẹni pé tí ó mọ̀ jẹ́ náà ni pé 18 times 6 so ti yé báwọn òun náà ni pé eegun tẹ́ ẹ ká lò lọ́jọ́ mélòó yẹn o eegun tẹ́ ẹ ká lò ní ọjọ́ 6 yẹn o á papọ̀ ní ọjọ́ kan tó bá fi mú ọkùnrin 18 lè ṣe fọ́jọ́ ọjọ́ 6 ajá sí wípé tó bá jẹ́ pé a fẹ́ kí wọ́n parí rẹ̀ lọ́jọ́ kan a máa rírú àwọn ọkùnrin yẹn 6 wọn 18 lọ́nà 6 mo bẹ́ gbọ́ ibà yẹn la fi ní 18 times what 18 times 6 kí dẹ̀ ní 18 times 6 ó fún wa 18 times 6 ó jẹ́ kí ni o 42 ó jẹ́ kí ni o ó jẹ́ 84 ajá sí pé 84 ọkùnrin òun ni ó mọ̀ ṣe kí ni o òun ni ó mọ̀ ṣe fún ọjọ́ mélòó ọjọ́ kan bó wà ní bó láṣẹ mọ ọjọ́ 4 ńkọ́ ajá sí pé tí bá fẹ́ mọ ọjọ́ mo ti mọ̀ pé ọjọ́ kan nísìn 84 ní tí wọ́n gbà ọjọ́ 4 ni ẹjí wọ́n fi ṣe ajá sápá tún gé divided by 4 mọ̀ bó ti yé bá so láfi sọ pé in 4 days yóò máa jẹ́ kí ni o 84 men divided by 4 like 84 men divided by 4 year 1 4 year what 2 so 4 in 4 ó jẹ́ 1 so ó jẹ́ 1 yóò máa jẹ́ kí ni yóò máa take one ní 21 what 21 men òun ni ó ṣe fún ọjọ́ 4 ẹ dákun mo lérò pé ó ti yé wa so òun náà ni a kọ́kọ́ tú sí Yorùbá so that ká lè gbọ́ àlàyé rẹ̀ yé yékéyéké ká lè gbọ́ àlàyé yékéyéké mo rò bó ti yé wa báyìí ọ̀yà nínú nǹkan mìíràn òun náà ni pé kí ni tí wọ́n fẹ́ ká mọ̀ náà ni tax and exchanges tax ni owó orí gbogbo àlàmọ́ san owó orí o so ti yé bá gbogbo àlàmọ́ san owó orí àwọn òṣìṣẹ́ ìjọba wọn máa ń san owó orí inú owó orí táwọn máa ń san náà ni pé pay as you earn wọ́n máa ń yọ owó wọn lẹ́yìn tí wọ́n bá ti ṣe kí ni tí wọ́n bá ti san owó oṣù fún wọn so nǹkan míì tí wọ́n fẹ́ ká mọ̀ nígbà ìtọ́ra lè mọ iṣẹ́ lọ wọ́n lè dákọ̀ gross ni iye gbogbo owó tí wọ́n ń gbà gan kápẹ́ nìkan gba 30,000 bí àpẹẹrẹ kápẹ́ sálárì tí ń gbà 30,000 ni 30,000 òun náà ni gross so tiye àtúnwá ní net ni iye tí ó mọ jẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá yọ gbogbo ohun tí wọ́n yọ tán kápẹ́ wọ́n máa ń yọ 5,000 deduction so tiye bá ajá sí pé net payment tí ó mọ gbà òun náà ni kíni òun náà ni 5,000 naira òun náà ni 5,000 net payment yẹ yóò máa jẹ́ kíni 25,000 naira lẹ́yìn ìgbà tí wọ́n bá yọ iye tí wọ́n máa ń yọ tán ẹ wá rí tax gẹ́gẹ́ bí mo ṣe sọ a máa ń san a lè san wọ́n lè yọ lọ́dọ̀ òṣìṣẹ́ a ní àwọn value added taxes náà àwọn value added taxes náà lórí àwọn nǹkan èlò ẹ rí pé báńkì lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n máa ń yọ kí ni o wọ́n máa ń yọ àwọn tax kan tá a bá ti sẹ́ndì owó tọ́yẹ́ pé ó tún máa ń lọ sí àpò òṣùwọ̀n ìjọba ẹ ti yé bá òun náà là ń pè ní kíni tax so òun náà là ń pè ní tax mo rò bó ti yé báyìí so láti gbọ́ àlàyé yẹn yé yékéyéké ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan eléyìí tó jẹ́ béèrè JAMB so when a tax payer ẹni tí ń ṣe kí ni o ẹni tí ń olùsan owó orí kan is allowed 1/8 of his income tax free wọ́n ní kó jẹ́ pé 1/8 iye gbogbo ó ti ń gbà wọn kó má san owó orí kankan bẹ́ẹ̀ and pays 20% of the remaining ṣùgbọ́n iye tó kù tó bá ti yọ iye ta ní kó má san owó orí ń bẹ́ẹ̀ o ìbéèrè náà sọ pé kí ni o if he pays 49,000 naira tó bá jẹ́ pé ń san 49,000 tax
èló gangan wà ní gbà gangan what is his income ẹ má jẹ́ ó dàrú òun náà ni pé ẹ̀tún kí ni ìbéèrè JAMB ni ẹ̀tún sí Yorùbá kò lè olùgbowó wọ́n ní ṣe kí ni oyin san 1/8 iye owó tí ń gbà oúnjẹ tax free sáàmọ iye owó tí ń gbà ṣe ń pa àmọ́ tẹ́ bá ti mọ iye rẹ̀ ẹ kọ́kọ́ ní let x tàbí y be the income kó mọ jẹ́ income wa mo rò bó ti yé wa báwọn kó mọ jẹ́ income wa ọ̀yà ìbéèrè náà wá sọ pé kí ni o wọ́n ní tax allowed taxpayer is allowed iye tí wọ́n ń gbà láàyè kó má ṣe kí ni o tax free pé iye tax free ó náà ní pé 1/8 of iye tí ń gbà yẹn which is x ṣe pé 1/8 of x yóò máa jẹ́ 1/8 times x òun náà ní x/8 ọ̀yà wọ́n ní and pays 20% of the remaining a ti mọ̀ ipe iye tí owó rẹ̀ ṣe kí ni o iye tí ò ní mọ gun nínú gbogbo owó tó ń gbà tó jẹ́ x yìí x/8 ń bẹ ni ò ní ṣe tax ń bẹ mo rò bó ti yé mi ayá pé ta bá fẹ́ mọ èyí tí ó mọ san tax ń bẹ ṣe pé yóò mọ jẹ́ remaining iye tí ó mọ san tax yóò mọ jẹ́ kí ni o ká yọ iye tí ò ní mọ san tax yẹn kúrò nínú iye gbogbo tí ń gbà gangan òun náà ní x minus x/8 tó di tẹ́ bá gbàgbé tí mo sọ fún yín lánàá mo ní tẹ́ bá fẹ́ yọ fraction kó nu whole number ẹ mọ́ dára yín láàmú kí lẹ́ ṣe òun náà ní pé kàn ṣe kí ni o ẹ multiply denominator yẹn pẹ̀lú ilé yóò jẹ́ 8 times s minus s yóò jẹ́ 8 times s minus s/8 táyé pé 1 minus 5/6 wọ́n ní kẹ́ ṣe ẹ mọ́ dára yín láàmú yóò jẹ́ 6 times 1 minus 5/6 which is 1/6 mo bó ti yọ bá yóò jẹ́ 7x/8 yóò jẹ́ 7x/8 ọ̀yà ṣùgbọ́n béèrè sọ pé kí ni o 20% rẹ̀ àjá sí pé 20% iye owó tó kù yìí kílẹ̀ ní iye tó kù 7x/8 yẹn òun ní ṣe kí ni o òun ní san fún tax wọ́n á ní tó bá yẹ pọ̀ san iye tax yìí 49,000 naira 49,000 naira wọ́n á ní èlò ní gbà gangan káwá x ẹ̀rí pé ti sọ di equation so kò lè rárá ẹ kọ́kọ́ mọ ẹ bá ti tú àlàyé rẹ̀ sí Yorùbá kò ní lè mo bó ti yọ báyìí iye x ní gbà o ṣùgbọ́n iye tí ò ní mọ san ní tax òun náà ní 1/8 of x so ti bá o èyí tí ó mọ kó náà ni pé ká yọ iye tí tax ò ní mọ wọnú rẹ̀ kúrò nínú gbogbo iye owó yóò kún 7x/8 so tó bá yẹ pé ìwọ̀n san 20% lórí iye tó kù tí iye tó kù dẹ̀ sì jẹ́ kí ni 49,000 naira ajá sí pa lè sọ́ di báyìí so ti bá o ilé ò máa jẹ́ kí ni 20/100 times 7x/8 is equal to 49,000 so ti yé mi báwọn ẹgbẹ́ tá a bá ṣàkíyèsí rẹ̀ ilé ọmọ jẹ́ kí ni 140x/800 is equal to 49,000 so ti yé yóò jẹ́ 140 is equal to 49,000 times 800 àbí x ó máa jẹ́ kí ni 49,000 times 800/140 0 gé 0 so ti yé báwọn ọ̀yà 2 year 7 2 year 40 7 year 1 7 year 7,000 mo rò bó ti yé mi báwọn pé tí ó padà máa fún wa náà ni pé kí ni mo ní ẹ̀kọ́ mọ́ àwọn eléyìí tó jẹ́ numerical value yẹn àwọn tó jẹ́ significant yẹn 4 times 7 28 ẹ wàá fa àwọn yòókù yìí dòsì so ti ajá sí pé iye owó tí ń gbà gangan níparí oṣù tó fi ń lè san tax yẹn òun náà ni kí ni o 280,000 naira ẹ jẹ́ fún wa torí àkókò tó ti lọ ẹjá ṣe VAT náà value added tax so ti kí ni mo ní àwọn tí wọ́n ń gùn lórí àwọn nǹkan lo abẹ́yà bíi calling tá à ń ṣe ni àbí káàdì wa àwọn ní value added tax wọ́n ń gùn ọ̀yà ẹ̀já gbọ́ béèrè yìí so wọ́n ní a student ọmọ akẹ́kọ̀ọ́ kan ó ra a DVD player for 40,000 naira ó rà fún 40,000 naira plus 5% VAT ṣùgbọ́n wọ́n tún yọ kí ni o wọ́n yọ tax lórí rẹ̀ ìbéèrè náà lọ báyìí pé kí ni o how much did he pay for the DVD player èló ló san fún iye DVD yẹn so ti wà ìbéèrè kejì náà ni pé kí ni o how much was VAT kí wá ní VAT tó gùn
ẹ rí pé tó bá ra nǹkan wọ́n ní fact gùn ajá sí pé tó bá ra nǹkan ẹ rí pé iye gan náà ní 100% àbí yóò sanwó òun pátápátá sẹ́yìn pé ẹ̀kọ́ sanwó òun pátápátá ṣùgbọ́n tún wá ní 5% tí gbogbo owó tí ó san òun tún gùn ní VAT so ti yé bá ajá sí pé 5% VAT ní tóun túmọ̀ sí náà ní pé kí ni o 100% iye owó tó san gangan plus 5% iye owó tí ó gùn ẹ rí pé yóò mọ̀ jẹ́ kí ni 105 ajá sí pé tá a bá fẹ́ gbé sí rèétí tó san gangan òun náà ní 105%. Òròbó ti yé wa báyìí. Wọ́n á ní kí ni o 105% of èló ló rà èló ló san fún òun náà ní 40,000 naira. Òròbó ti yé wa báyìí. So 40,000 naira òun náà ló ra gbogbo wọn. Ajá sí pé tá a bá fẹ́ mọ iye tó san àbí iye fáàtì yẹn gangan lẹ́yìn rẹ̀ òun náà nípa wà á lè mọ iye ọjà a dẹ̀ sì lè mọ iye fáàtì tó kù. Ajá sí pé iye tó san gangan òun náà lélẹ́yìí. So ti yé bá wọn so tó bá yẹ pé iye tó san òun náà ní eléyìí ajá sí pé eléyìí ọmọ jẹ́ kí ni o 105% times 40,000 naira yóò máa jẹ́ kí ni 105/100 times 40,000 naira so ẹ rí i pé zero ṣe kí ni o 0 get 0 àbí 0 get 0 so ti yá báwọn so in tí ó kún lẹ́mí báyìí òun náà ní pé kí ni o tàbá ní 105 times 4 tẹ́ bá ṣe gbogbo ẹ̀ dáadáa yóò mọ̀ fún wa ní kí ni 42,000 naira ajá sí gbogbo iye tó kó kalẹ̀ 42,000 naira ni mo rò bó ti yé mi báwọn iye tó kó kalẹ̀ fún gbogbo 40,000 nínú ọjà tó yẹ kó rà wọn àti fat tó yẹ kó san gbogbo ẹ̀ jẹ́ 42,000 kí ni wá ní fat tó san mo rajà 42,000 naira iye tí wọ́n sì ń tajà òun gangan ní 40,000 naira ajá sí pé iye fat tí mo san owó orí tó gùn ọ̀nà ní kíni o 42,000 naira minus 40,000 naira yóò máa jẹ́ kíni o 2,000 naira yóò máa jẹ́ 2,000 naira so eléyìí tí máa fi káàdì rẹ̀ ńlẹ̀ òun náà ní kíni òun náà ní tá bá ní à ń pè kankan náà ní foreign currency exchange pàǹpà àwọn kan ní bureau de change so wọ́n lè fún wa nínú ìdánwò wa náà pé kí ni o ká pé iye tí wọ́n ń ṣẹ́ náírà nílùú kan bóyá dọ́là ní ìsìn 450 naira $1 ó jẹ́ 450 naira tàbí dírámù kan jẹ́ kí ni o 66 naira wọ́n á lè sọ pé iye èwo ní dọ́là báyìí ó mọ̀ jẹ́ ẹgbọ́n náà lè kí ni kò lè rárá gẹ́gẹ́ bí àpèjúwe wọ́n lè ní convert $1,200 to naira if exchange rate tó bá jẹ́ pé iye tí wọ́n ń ṣẹ́wó is 500 naira per dollar pé rate lòun náà rate nìyẹn rí pé à ń ṣe kí ni à ń ṣàfiwé tí ò jọra àwọn dọ́là àti náírà owó ni wọ́n ń tòótọ́ ṣùgbọ́n fálù wọn ò papọ̀ so ti yé báyìí so 500 naira per what per dollar mò ń ṣẹ́ dọ́là kan fún 500 naira so ti yé ajá sí pé $2 ńkọ́ yóò mọ̀ jẹ́ 1,000 bó láti mọ̀ à multiply rẹ̀ ajá sí pé $1,200 náà bákan náà wẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni o ẹ kàn mọ̀ multiply rẹ̀ pẹ̀lú kí ni iye tọyọ̀ kan jẹun yóò mọ̀ jẹ́ 1,200 times 500 naira so times 500 naira ilé wọn wà fún mi ní 6,000 so yóò mọ̀ jẹ́ 60,000 naira so yóò mọ̀ jẹ́ 60,000 naira ilé yẹn ni bá ṣe mọ̀ ṣe so ẹ̀rí pálá ìtumọ̀ ọkọ̀ ṣe náà ní pé ká kọ́ ṣe kí ni ká kọ́kọ́ tú sí èdè wa bó ní ká gbọ́n ní tẹ́gbé 100,000 naira sí dọ́là ńkọ́ ẹgbẹ́ kò lè a ti mọ̀ ipe kí ni o ipe $1 òun náà ní 500 naira $1
òun náà ní 500 naira $2 yóò máa jẹ́ 1000 naira ajá sí pé 1000 naira yóò máa jẹ́ dọ́là mélòó $2 bó lẹ́sìn wọ́n pé ó jẹ́ $2 1000 naira divided by 500 so ti máa tẹ bá gbé agbọ́ni rẹ̀ náà sí eléyìí tẹ́ ṣe yìí ajá sí pé kí ni o eléyìí náà tẹ bá fẹ́ ṣe sí dọ́là tẹ bá fẹ́ ṣe sí dọ́là yóò máa jẹ́ kí ni o 100,000 naira 100,000 naira divided by 500 òun náà ní rètí yẹn so ti yé bá so eléyìí ó gera o kí ni ó kún lẹ̀ so kí ló kún lẹ̀ tá bá divide that's 200 naira so that's 200 naira $200 $200 so ti yé wa báyẹn so ọ̀nà omúlẹ́lẹ̀ ìgbà tí ẹ kọ́kọ́ sọ yọ̀ kan náà mo ti mọ̀ pé $1 òun ni 500 naira ajá sí pé $2 mọ̀ jẹ́ kí ni 1000 bó mo ṣe mọ̀ pé 1000 ni mo multiply rẹ̀ pẹ̀lú 2 mo mọ̀ pé $1000 mo mọ̀ pé $1 òun ni 500 naira ajá sí pé 1000 naira yóò mọ̀ jẹ́ kí ni o $2 bó mo ṣe mọ̀ pé $2 ni 1000 divided by 500 so ibi báyìí ni màá ti mọ dúró lálẹ́ ilé ìdẹ́ẹ̀sì ni ìparí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì so pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run bá so ó dàbí indices òun náà ni a fi mọ bẹ̀rẹ̀ rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ àmọ́ bóyá tabarẹ́ni tó ní ìbéèrè kan àbí ìbéèrè mìíràn ká tó parí ẹ̀kọ́ náà so ìgbà tí ó sì béèrè pẹ̀lú ògo Ọlọ́run bá a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa yín tẹ́ darapọ̀ so ó dìgbà.